ọyẹ nìṣó mẹ́. àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ètò àwọn fóònù ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń pọ̀ gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń mú bìtìbìtì. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àǹfààní tá a tún fún àmìlẹ́ni náà ni ẹ jẹ́ n sáré gbé ìpè yìí náà kí n sáré gbé ìpè yìí. ń bá ṣe mọ̀ lórí ètò ní tá a máa ń ṣe náà ni wípé a máa ń dá sí ọ̀rọ̀ tí ó bá jẹ pé ó fẹ́ rú ọkọ lójú àbí rú aya lójú láti lè bá wọn wo ọgbọ́n tá a lè dá sí ẹ̀yìn aláyé náà ẹ̀ tó máa bá wa dá sí náà pẹ̀lú. ẹ jẹ́ n sáré gbé ìpè. Hello the caller, ta ló ń sọ̀rọ̀? ẹ jọ̀ọ́ ẹ sáré dárúkọ yín kí ẹ jẹ́ kí ká sáré mọ̀ nǹkan tí ẹ fẹ́ sọ fún wa. ẹ kálẹ́ sà, ẹ jọ̀ọ́ mi ò fẹ́ dárúkọ mi. ok ẹ jẹ́ n tẹ̀ dárúkọ mi. ẹ wo Mr. Jinadu lórúkọ mi. mo nǹkan kan wà ó kàn rú mi lójú mo fẹ́ kẹ́ ẹ bọ́ mi ní sọ bí tí mo ti wá mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi mọ̀ bóyá kẹ́ ẹ kàn try advice mi kí ní nǹkan rú mi lójú ni ẹ mọ̀ ìyàwó mi tí mo gbé sílé gangan my beautiful wife ọmọ mẹ́rin ló ti bí fún mi yóò sí mẹ́rin ló bí fún mi à ń gbọ́ yín sà kí ló ṣẹlẹ̀ gangan ọmọ mẹ́rin ṣe rí ọmọ mẹ́rin tó bí fún mi yẹn mo dẹ̀ ṣe ń gbọ́dọ̀ láńlọ́ọ̀dù mi ṣùgbọ́n kankan wá yà mí lẹ́nu ní ọjọ́ mẹ́ta yìí Valentine bọ̀ lọ́nà àdéhùn ṣètò pètò mo kàn wá rí i pé láńlọ́ọ̀dù mi kàn ra mọ́tò fún ìyàwó mi nígbà tó ra mọ́tò fún ìyàwó mi ó tún wá ra aṣọ ẹlẹ́gbẹ́jọdá ó rà fún àkọ́bí mi àti ẹlẹ́ẹ̀kejì ó rà fún àwọn méjèèjì ó dẹ̀ aṣọ yẹn ló dẹ̀ rà ó tún rà fáwọn ọmọ tiẹ̀ náà kò rà fún àwọn méjì tó kú ó ra aṣọ yẹn fún àkọ́bí àti kejì pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ gangan tíyàwó ẹ̀ bí fún ó dẹ̀ ra mọ́tò fún ìyàwó mi máa ń gbà ṣé kinní yẹn wà òkè ṣé kò sí nǹkan kan àbí ṣé mo sì lè máa gbé lẹ́yìn ọ̀rọ̀ yẹn mo rò pé àbí kò sí nǹkan kan bẹ̀ ṣé mo sì lè máa gbé bẹ̀. intẹ́ ń sọ yẹn àbùkù pé bẹ́ẹ̀ yé mi dáadáa pé ṣé pé landlord yín ó tẹ̀ ń gbé ọ̀dọ̀ tí mò ń sọ náà nìyẹn my landlord is living with me I'm living with him and gbogbo ẹ̀ ó dẹ̀ ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ wá bàbá ọ̀rọ̀ tó lọ ńlẹ̀ tẹ̀ rí ẹ ní láti wò dáadáa bóyá kẹ́ ẹ pè mí padà lórí ètò torí mi ò fẹ́ dájọ́ báyìí kí mo láwọn kọ́kọ́ tí màá béèrè lọ́wọ́ yín torí ọ̀rọ̀ yìí wà important ẹ jẹ́ sáré gbé ìpè ilé ìnáwó tẹ̀ dá sí ẹ ṣé ẹ jẹ́ ń gbé ilé ìná. hello ta ló ń sọ̀rọ̀ ta ló wà ńbẹ̀? hello ẹ kálẹ́ sà ẹ kálẹ́ wọ ẹjọ́ tó lọ́wọ́ ẹ jẹ́ sáré sọ nǹkan tó ń fẹ́ sọ mi ní dárúkọ ara mi ẹjọ́ ẹ mo tọrọ gáfárà yẹn ṣe rí mo fẹ́ confess nǹkan kan ló ti ń rí mi lójú láti bí oṣù kan báyìí mi mo fẹ́ sọ ó ti pẹ́ gan tó ti wà lọ́kàn mi ẹ wo ọmọ mẹ́ta péré náà ni mo bí fọ́kàn mi adẹ̀ ti marry for the past 20 years ṣùgbọ́n mo fẹ́ ṣe confession kan mo dẹ̀ fẹ́ kí advice mi anonymously pé kí ni mo lè ṣe ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí yẹn àkọ́bí àti ẹlẹ́ẹ̀kejì kì í ṣe àbíkẹ́yìn àkọ́bí àti ẹlẹ́ẹ̀kejì àbúrò ọkọ mi ni mo bí wọn fún ẹ mọ̀ kò ṣeé sọ àbúrò ọkọ mi náà ó mọ̀ ọkùnrin ló ń láwọn mọ̀ ṣùgbọ́n ọkọ mi dẹ̀ burú gan mi mọ̀ bí mo fẹ́ ṣe ọ̀rọ̀ yẹn kí ni ẹrù kí dó nígbà tí mo wo ọ̀rọ̀ yẹn ẹ̀ ló mà ń tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ yẹn ṣé ẹ̀ ń sọ wípé ọkọ yín kọ́ ni ó bí àkọ́bí àti ẹ̀kejì àbúrò ọkọ yín ló bí nǹkan tí mò ń sọ náà nìyẹn báwo lè ṣe ṣẹlẹ̀ ẹmọ kan ká kókó fi bó ṣe ṣẹlẹ̀ sílẹ̀ mo mọ̀ pé mo jẹ̀bi ọkọ mi náà lẹ́bi àwọn méjìlá lẹ́bi ara wa mo kò fẹ́ kí advice mi dó pírọ̀dù yẹn separation yẹn pọ̀ ìjà yẹn máa ń pọ̀ gan tó yẹ pàbúrò yẹn òun ló àjọjọ ń gbé ni òun náà níbọn kò lè mọ̀ ná torí àwọn méjì kan jọ àwọn ọmọ yẹn gan jọ àbúrò yẹn bọ̀ kò ní mọ̀ ẹ̀bọ̀ èmi mú mọ̀ àbúrò náà dẹ̀ mọ̀ mí mọ̀ ṣé kí n sọ fún àbí mi ọ̀rọ̀ tí ẹ gbé wá sílẹ̀ ọ̀rọ̀ yìí náà gàdí ẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò lè ojú rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ mọ̀ nǹkan tí màá sọ àwọn aráàlú bàbá àdá sí tọ́rọ́ rẹ̀ ó lè díẹ̀ àwọn bàbá àdá sí ẹ ṣe kò jù bẹ́ẹ̀ lọ lórí ètò lẹ́ni Ṣẹ́gun Balógun náà lórúkọ tèmi EMB. àwọn aráàlú bàbá dá sí bóyá lójú àlá rẹ̀.